Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa nílé lájò àti lókè òkun. Ìròyìn ó ń gbóná fẹlifẹli míì látúnsáré mú wá sí yín létí ní yàjóyàjó yìí. Ìṣẹ̀lẹ̀ kan ló máa ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Bí wọ́n ti sọ di mímọ̀ wípé ọwọ́ ṣìkún àwọn agbófinró ti ìpínlẹ̀ Ondo ti tẹ ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adékọ́lájọ Aládéṣèyí. Wọ́n ní wọ́n fi ẹ̀sùn kan wípé ó fira rẹ̀ jẹ ọba lọ́nà àìtọ́ tó fira rẹ̀ jẹ ọba gẹ́gẹ́ bí Olújàre ti ìlú Ìjàre níjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́. Gẹ́gẹ́ bí táwọn oníròyìn wá kó jọ pọ̀ ní wípé wọ́n ló gba ọ̀nà àìtọ́ láti fira rẹ̀ jẹ oyè tó sì jẹ́ wípé àwọn mẹ́rin mìíràn tí wọ́n ní wọ́n jọ mọ̀ ń pa oyè tó jẹ yìí wọ́n ní wọ́n ti ń bẹ ní àkóló ọlọ́pàá. Ẹni tó wá jẹ́ kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo Ọlátòkunbọ̀ Afọlábí ló ń sọ eléyìí di mímọ̀ ní àsìkò tó ń bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ wípé lóòótọ́ lọ́wọ́ àwọn ti bá o, bẹ́ẹ̀ sì ni ó ti wà ní àkóló ọlọ́pàá. Afọlábí tẹ̀síwájú wípé wọ́n ṣe ìwúyè gẹ́gẹ́ bí Aládéṣèyí yóò ṣe fira rẹ̀ jẹ ọba ní ọ̀nà tí kò tọ́. Wọ́n ní kò gba àṣẹ lọ́wọ́ alága ìjọba ìbílẹ̀ bẹ́ẹ̀ ni kò sì gba àṣẹ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún tó túmọ̀ sí wípé ó ti fọwọ́ pa idà òfin lójú. Àlàyé tí wọ́n ṣe síwájú sí ni wípé àwọn tí wọ́n jọ mọ̀ ń pa ìwúyè ọ̀hún wọ́n ti ń bẹ ní àkóló ọlọ́pàá o, tó sì jẹ́ pé wọ́n ní afurasí yìí wọ́n ló wu ìwà ọ̀hún gẹ́gẹ́ bí ìwà tó lè da àlàáfíà ìlú rú tàbí kó dá rògbòdìyàn sílẹ̀ láàrin ìlú. Ó jẹ́ kó di mímọ̀ wípé láìpẹ́ láì jìnnà yóò fojú ba ilé ẹjọ́ ní kété tí wọ́n ti parí àwọn ìwádìí àti ìtọpinpin o. Wọ́n ní àwọn lọ́balọ́ba kan tí wọ́n jẹ́ agboolé pẹ̀lú àwọn afọbajẹ wọ́n ní wípé wọ́n ti kẹ̀yìn sí Aládéṣèyí wípé ọ̀nà tó gbà fira rẹ̀ jẹ ọba ìlú yìí kì í ṣe tó bójúmu tó. Wọ́n ní wípé oyè Olújàre yìí ni wọ́n ní wípé ó jẹ́ ìkànnú àwọn ọba tó ṣe pàtàkì lórí ìpínlẹ̀ Ondo pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Wọ́n ní kété tí ẹni tí ó jẹ́ ọba ọ̀hún ti fi orí àléfà sílẹ̀ tó ti wàjà òun ni Olújàre ló ti bẹ̀rẹ̀ sí ní fi ọpọlọ máa wá ọ̀nà tí òun náà fi lè jẹ ọba ọ̀hún. Ṣùgbọ́n wọ́n ní pé ọba tó wàjà yìí ìyẹn ọba àná ọba Adébámigbé Olúwagbémigún òun náà ni wọ́n pè ní Kokotiri kejì. Wọ́n ló jáde láyé ní nǹkan bíi ọdún 4 sẹ́yìn. Ara àwọn ìròyìn tó ń gbóná fẹlifẹli míì tún rèé bó jẹ́ wípé àwọn èèyàn á máa sọ wípé ìmí ẹran dí èèyàn ká má rí i. Ṣùgbọ́n eléyìí ti wá ṣẹlẹ̀ báyìí ní ìpínlẹ̀ Anambra ni ọmọkùnrin kan rèé tí wọ́n pè ní ẹni ọmọ ọdún 18. Ọmọkùnrin yìí fakọyọ nígbà tí wọ́n ní ó kéré tán èèyàn 10 òun lóbìnrin tó ti fún lóyún ní ìpínlẹ̀ Anambra. Ẹni tí wọ́n rí sí ọ̀rọ̀ àwọn obìnrin àti ìgbáyégbádùn fún àwọn tí wọ́n jẹ́ obìnrin pẹ̀lú ọmọdé àti àgbàlagbà Ife Obinabo ní sọ eléyìí di mímọ̀ ní ojú òpó ayélujára. Ọjọ́ Ìṣẹ́gun ni ọ̀rọ̀ yìí wáyé o, bó jẹ́ pé wọ́n ní 2 ló kọ́kọ́ fún lóyún nú àwọn tí wọ́n jẹ́ 10 ọ̀hún tí ìkànnù wọn sì jẹ́ ọmọ ọ̀gá rẹ̀ tí ẹnìkejì jẹ́ ọmọ tí wọ́n jọ ń ṣiṣẹ́ alágbàtà gẹ́gẹ́ bí sales girl. Wọ́n ní kò ju bí oṣù 2 lọ tí wọ́n mú un wá wípé kó padà sí ìlú ló tún fún èèyàn 8 míì lóyún ní ìlú ibi tó padà sí. Gẹ́gẹ́ bí tí Obinabo wá jẹ́ kó di mímọ̀ ní ojú òpó ayélujára ni wípé eléyìí ti ju tóun nìkan lè sọ sí lọ kí àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà kí wọ́n gba òun kí ni táwọn lè ṣe sí ọ̀rọ̀ eléyìí torí wípé wọ́n ní tó bá ti ga jòkè lọ ó tún ní ibòmíì tá máa ń gbé kà. Ọmọ yìí ni wọ́n ní ọjọ́ orí rẹ̀ kò tí ì ju ọdún 18 years lọ ṣùgbọ́n láàrin oṣù 3 wọn ló ti fún èèyàn 10 ṣángílítì lóyún. Ìyá ọmọ yìí ní tí òun bá rí omidan kankan tí wọ́n bá ń bọ̀ ní ìtòsí ilé àwọn gàràrà báyìí láyà àwọn máa ń jà nítorí wípé àwọn tún wípé ṣé tó tún fẹ́ lòmíì lóyún ni ṣé wọ́n tún wá bẹ̀bẹ̀ wípé kí wọ́n gba oyún ni ṣùgbọ́n kí n má tàn yín wọ́n ní eléyìí ò yá àwọn bóyá fún ni àbẹ́ẹ̀dì o. Wọ́n wá ní wọ́n bi ọmọkùnrin náà wípé kí ni tó máa ń sọ fún wọn tó fi máa ń gbé wọn sórí ibùsùn tó máa ń là wọ́n mọ́lẹ̀ bí ìgbà tí àwọn tí wọ́n jẹ́ alápàtà bá la màálùú mọ́lẹ̀ lábàtíọ̀. Ó wá ní òun máa ń sọ fún wọn wípé òun nífẹ̀ẹ́ wọn ni òun ó dẹ̀ fẹ́ wọn tóun bá ti lówó lọ́wọ́. Ẹ wo ẹ mọ̀ jẹ́ ń tàn yín ọ̀rọ̀ yìí wọ́n fi sínú ìwé ìròyìn náà káàkiri àwọn ìwé ìròyìn ilẹ̀ wa o tó sì jẹ́ pé wọn ò sọ ibi tí ọmọkùnrin náà ti wá bẹ́ẹ̀ ni wọn ò sọ orúkọ rẹ̀ ṣùgbọ́n
wọ́n ní wípé ọmọ ọdún 18 kan ó ti fún obìnrin 10 lóyún tó túmọ̀ sí wípé arákùnrin ti di bàbá ó ń bọ̀ lọ́nà. Ara àwọn ìròyìn tó ń gbóná fẹlifẹli míì kan tún ní ìpínlẹ̀ Anambra bákan náà. Inú ìpayín keke ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wà ní ìpínlẹ̀ ọ̀hún bó jẹ́ wípé 5 nínú àwọn ọmọ tí wọ́n jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n ti dágbére fáyé o. Lẹ́yìn tí wọ́n jẹ oúnjẹ kan tí wọ́n ní pé wọ́n kẹ́fí wípé májèlé ń bẹ nínú oúnjẹ náà tó sì jẹ́ pé wọ́n ní ìyá àwọn ọmọ yìí náà ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà o. Ní apá ibìkan tí wọ́n pè ní Ògidì ní àárín gbùngbùn ìjọba ìbílẹ̀ Ìdẹ́mìlì. Ẹni tó wá jẹ́ Robinson Arinze tí í ṣe ẹni ọdún 89 pẹ̀lú àlòkù sọ́jà kan, òun ló ń ṣe lálàyé fún àwọn ènìyàn wípé ẹ wò ó, lẹ́yìn tí àwọn ọmọ yìí jẹun tán ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ́nu mọ́lẹ̀ o. Wọ́n ní bí wọ́n ṣe ń gba ẹnu pọn tí wọ́n jẹ jáde náà ni wọ́n ń pariwo wípé inú ń fà wọ́n, inú ń fà wọ́n. Wọ́n ní wọ́n pe ọ̀rọ̀ yìí lówè ṣùgbọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí ní láronú ni wọ́n gbé wọn gba ilé ìwòsàn lọ. Nínú 6 wọ́n ní 5 ti dágbére fáyé o. Ìyá tó jẹ́ ìyá tó dáná ọ̀hún wọ́n lóun náà ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà. Wọ́n ní tó fà á tóun yìí ti dágbére fáyé ni wípé àwọn ìfun àti ẹ̀dọ̀ tí ń bẹ nínú rẹ̀ ó ti gbó dáadáa. Ṣùgbọ́n wọ́n ní pé eléyìí tí wọ́n ní wọ́n ṣe ìwádìí yìí wọ́n ní oúnjẹ tí wọ́n jẹ ni wọ́n fi májèlé sí. Àwọn tí wọ́n jẹ́ alábàágbé àti mọ̀lẹ́bí àwọn tí ọ̀rọ̀ yìí kàn òun náà ni wọ́n ní wípé eléyìí a ò ríru eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ṣùgbọ́n eléyìí ká màmá. Gbogbo àwọn ènìyàn ni wọ́n ti ń bá wọn ará bíi kẹ́dùn tó sì jẹ́ wípé wọ́n ní ẹ̀bẹ̀ ni wọ́n ń bẹ lọ́hùn kí wọ́n má tún rírù nǹkan báyìí mọ́. Ọmọ 5 tán ni wọ́n ti gba ìkúrújẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra látàrí wípé wọ́n ní wọ́n jẹ oúnjẹ tí májèlé tó wà nínú ẹ̀. Kò ní jù báyìí lọ fún ti àkókò tá a wà yìí. Ẹ pàdé wa tó bá tún di ní ìgbà míì tí a máa fi fọ́nrán míì sí ojú òpó YouTube wa Owutu FM Lagos. Ẹ ṣe dáadáa nípa títẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ máa pín kiri. Ẹ share fáwọn èèyàn, ẹ pín lógúnlógún. Ẹ gbọ́n kí wọ́n bá lè mọ ohun tó ń ṣẹlẹ̀ wípé àwọn ìròyìn wọ̀nyí ó ń gbóná fẹlifẹli. Títí di sáà míì tá a tún máa pàdé. Ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́ o. Ó dàbọ̀. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.